ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masoyinbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tó bá ti dórí ètò yìí ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì kan adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè bómi ṣe ń wọnú àgbọn kò sẹ́ni tó yé. ẹ má lọ ṣé ẹ ṣe interscience ni àbí ẹ ṣàgíríkì bó lè ṣe máa bómi ṣe wọnú àgbọn. bá mi yọ interscience yẹn àgíríkì náà. àmọ́ tó gbà mí. ṣé ti bẹ̀rẹ̀ ní ẹ̀rọ wíwú gba ti bẹ̀rẹ̀. mo gbà tí mo bẹ̀rẹ̀ á bẹ̀rẹ̀ kí ló kọ yín. èmi náà ń pè ní kọ́dìrì POS kí a ṣẹ̀wọ̀n. Are you whining yourself? bá mi yọ POS o àti ẹ sí. That's what I do for you. mo fi QR7 yẹn lẹ̀ fún yín. You dey wine? ìbéèrè àkọ́kọ́ bọ́mọdé òkú. ìyẹn ò ṣe báyìí dè ní. What do you mean? bá mi yọ báyìí dè yẹn. bọ́mọdé òkú àgbà ní í dà. láàbí ń dààmú láàmú lọ́dọ̀ ṣé kọ̀ọ̀kan sọ. Okay, calm down now. ìbéèrè kejì àgbà kì í wà lọ́jà. káwọn arìnrìn gidi rà wálé. sálẹ̀ lágbàlagbà ṣe kó mọ́ arìnrìn gidi rà wálé. Ṣé ń gbọ́ wé? ẹ̀yọ̀ ní kí lẹ fẹ́ yọ ẹ ti ń yọ ẹ má lọ yọ ṣubú ayọ̀ pààyàn ẹ̀yin náà ẹ sọ àwọn ṣe bẹ́ẹ̀ pẹ́ mọ gbogbo nǹkan ṣé òun kan lẹ́mọ̀ ni ṣé òun kan lẹ́mọ̀ ọ̀dà kí ni asọ́nà tí yóò bá. arìnrìn-àjò rẹ ní òṣùpá. ṣé ti Saidi. àtàwẹ́wẹ́. kí ni Júpítà yóò bá kí ni Kápẹ́tọ̀ yóò bá iná nu ẹ̀rí nǹkan wí ẹ̀rí nǹkan wí. Júpítà yẹn bá mi yọ carburetor yẹn. I don't dare my fans. ṣé ṣebí wọn bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ lọ́wọ́ yín ni. bá mi yọ question yẹn. kò fẹ́ yẹ ọ ni nǹkan ṣẹlẹ̀ ni kò fẹ́ nǹkan. ṣóun. kiri kò fẹ́ da bẹ́ẹ̀ náà ni. ṣé ìwà ni kiri ẹ ti wá pa owó lẹ́sẹ̀ ìwà ni gbà kankan kó yà yín ni. ewu omi tí mo gbọ́dọ̀ burúkú náà ni ẹdún wò mí kiri alágbádá náà ṣé ìwà kiri kò fẹ́ sún mi bá gbé àti ìṣẹ̀lẹ̀ òkè kí ló kàn mí ẹ máa jẹ́ ó lè.